mà ṣe o, Amẹrika ń gbóná mọ́ àwọn ọmọ Nàìjíríà tó wà níbẹ̀ lára. Nígbà tí Donald Trump ń ṣèjọba rẹ̀ àkọ́kọ́ nílẹ̀ Amẹ́ríkà láàrin ọdún 2017 sí 2021, ọkùnrin ọmọ Nàìjíríà kan pa ara ẹ̀ sínú sẹ́ẹ̀lì nínú ọgbà ẹ̀wọ̀n Worcester ní Maryland, orílẹ̀-èdè Amẹ́ríkà. Níbẹ̀ ni Anthony Akinyemi ló ń jẹ́. Wọ́n sì ti dájọ́ ẹ̀ pé yóò fi orílẹ̀-èdè náà sílẹ̀. Àwọn agbófinró tí wọ́n ń pè ní ICE, ìyẹn àwọn tí wọ́n máa ń lé àwọn tí wọ́n bá ti pàṣẹ pé kí wọ́n fi ìlú sílẹ̀ dànù. Àwọn ni wọ́n wọ́ ọ lọ sọ́gbà ẹ̀wọ̀n níbi tí wọ́n ti fẹ́ tì í mọ́ títí tí wọn yóò fi parí ìwé ẹ̀ láti gbé e sínú bàálù kí wọ́n sì dá a padà sí Nàìjíríà níbi tó ti lọ. Àmọ́ nítorí ìbẹ̀rù pé òun yóò tún padà sí Nàìjíríà, Anthony pokùnso nínú sẹ́ẹ̀lì tí wọ́n tì í mọ́. Òkú ẹ̀ ni wọ́n sì bá láàárọ̀ ọjọ́ kejì. Ọmọkùnrin ti lọ. Ìrú ságbà sólà ìgbà náà tó mú àwọn èèyàn tí tó ń ṣẹlẹ̀ báyìí. Ọ̀gọ̀rọ̀ èèyàn ní ṣìbáṣìbó bá. Ẹni tí kò lè rìn ní kí wọ́n gbé àwọn. Ọ̀rọ̀ náà sì le koko fáwọn àjòjì tí kìí ṣe ọmọ onílùú l'Amẹ́ríkà. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló ń sá kiri. Ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ń bú ìjọba Nàìjíríà pé àwọn ni wọ́n bà ayé àwọn èèyàn wa jẹ́ tó báyìí, tí wọ́n jẹ́ kí ilé ayé nira fún wọn. Láti ayé ìjọba Muhammadu Buhari tí nǹkan ti bẹ̀rẹ̀ sí dàrú kọjá àtúnṣe títí dé ayé ààrẹ Bọ́lá Tinubu yìí tí ọ̀rọ̀ náà tilẹ̀ wá dojúrú pátá. Kò sí ìrètí fún àwọn ọmọ Nàìjíríà. Ogunlọ́gọ̀ wọn ló ń sá nílùú, ayé sì ti di ayé ìjàpá. Ní Amẹ́ríkà yìí nìkan, àwọn àjòjì tí òfin wọn sọ pé wọ́n ń gbé níbẹ̀, ìyẹn àwọn tí wọ́n níwèé tàbí àwọn tó ti di ọmọ onílùú tí wọ́n jẹ́ ọmọ Nàìjíríà tiwa, wọ́n ń lọ sí bí 713 712,294 gẹ́gẹ́ bí àjọ oníwádìí American, ìyẹn American Community Survey ACS ti wí lọ́dún 2022. Bẹ́ẹ̀ títí di ọdún 1980 lásìkò táwọn Ṣéhù Ṣàgàrí ń ṣèjọba tiwọn, gbogbo ọmọ Nàìjíríà tí wọ́n wà ní Amẹ́ríkà yìí kò ju 25,000 lọ, ìyẹn 25,000. Lásìkò yìí kò sí ọmọ Nàìjíríà tí fẹ́ lọ kàwé ní Amẹ́ríkà torí ìjọba Nàìjíríà kò ka sàbúkẹ́ẹ̀tì Amẹ́ríkà sí rárá. Àwọn tí wọ́n bá sì kàwé láti Amẹ́ríkà wá kì í tètè ríṣẹ́ ṣe. Ní 1978 tí olórí orílẹ̀-èdè Amẹ́ríkà ìgbà náà Jimmy Carter wá sí Nàìjíríà wa yìí láyé ìgbà tí àwọn ológun ń ṣèjọba tí ọ̀gágun àgbà Olúṣẹ́gun Ọbásanjọ́ sì jẹ́ olórí wọn. Lára ọ̀rọ̀ tí wọ́n sọ ni pé káwọn ọmọ Nàìjíríà máa wá kàwé l'Amẹ́ríkà nítorí ẹ̀kọ́ gidi wà níbẹ̀ fún wọn láti kọ́. Àmọ́ síbẹ̀ náà, àwọn ọmọ Nàìjíríà tí wọ́n bá lágbára láti lọ kàwé nílùú òyìnbó, Britain ni wọ́n ń lọ. Níbẹ̀ sì ni wọ́n fi ṣe ilé kejì. Ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ báyìí mọ́. Amẹ́ríkà ni gbogbo ọmọ Nàìjíríà fẹ́ lọ. Ọ̀rọ̀ náà lè débi pé àwọn òbí a máa torí ẹ̀ gba àwẹ̀. Bẹ́ẹ̀ làwọn ọmọ tí wọ́n ti dàgbà náà ń lọ sórí òkè tí àwọn míì yóò sì bẹ àláàfáà lọ́wẹ̀ pé Amẹ́ríkà làwọn fẹ́ lọ kí wọ́n gbàdúrà fáwọn ní gbogbo ọ̀nà láti débẹ̀. Nítorí láti dé Amẹ́ríkà yìí, ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n gba ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí tí àwọn míì bá ọ̀nà tí kò bófin mu rárá wọlé pẹ̀lú ìgbàgbọ́ pé tí àwọn bá débẹ̀ àwọn yóò ṣèwé ìgbélùú fúnra àwọn. Bí àwọn míì ti gba ọ̀nà ilẹ̀ Lárúbáwá wọlé, láwọn míì gba ọ̀nà Sahara, àwọn míì tí wọ́n sì wọ aeroplane wọbẹ̀, àwọn tí wọ́n gba físà pé àwọn ń lọ kí èèyàn àwọn lásán ni. Bẹ́ẹ̀ físà pé à ń lọ kí èèyàn yàtọ̀ sí físà pé a fẹ́ gbélùú. Bí wọ́n bá ti wá gba físà láti lọ kíyàn tí wọ́n ní àwọn yóò lo ọ̀sẹ̀ 2 sí 4 tí wọ́n bá ti wọlé, wọn kò jẹ́ jáde mọ́. Wọn yóò rà pálá síbẹ̀, wọn yóò sì máa wá iṣẹ́ tí wọn yóò ṣe àti ibi tí wọn yóò máa gbé ni. Bí eré ni Amẹ́ríkà kún fún ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà tí wọn kò níwèé ìgbélùú tí àwọn ìjọba Amẹ́ríkà kò sì mọ̀ pé wọ́n wà lọ́dọ̀ àwọn. Ohun tó ń dùn Donald Trump olórí Amẹ́ríkà báyìí àti àwọn èèyàn tó rí bíi tirẹ̀ rèé, pàápàá àwọn tí wọ́n ní ìkórìíra fún àwọn èèyàn dúdú nínú wọn. Trump yìí ti fìgbà kan sọ̀rọ̀ burúkú tí kò yẹ kí èèyàn gbọ́ sétí nítorí ó ti kó gbogbo ilẹ̀ Áfíríkà pọ̀ tó ní nínú ihò là ń gbé lágbègbè yìí bí eku. Tí a bá ti wá jàjàrọ́nà jáde nínú ihò tí à ń gbé tí a yọ sí Amẹ́ríkà,
bẹ́ẹ̀ la ò ní fẹ́ lọ mọ́. Ìkórìíra tí Trump ń fi hàn sáwọn dúdú pàápàá Nàìjíríà ti jẹ́ káwọn èèyàn rò pé kò sí bó tún ṣe lè wọlé lẹ́ẹ̀kejì. Àmọ́ ó dàbí pé bó ti ń sọ̀rọ̀ pé òun gbọ́dọ̀ lé àwọn àjòjì lọ, bẹ́ẹ̀ ni inú àwọn èèyàn funfun orílẹ̀-èdè náà ń dùn. Ó jọ pé ohun tí wọ́n fẹ́ ló ń ṣe. Bẹ́ẹ̀ ní Amẹ́ríkà yìí nìkan, ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ Nàìjíríà ló jẹ́ wọ́n wà nínú àwọn tó ń gbé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè náà ga. Bẹ́ẹ̀ ni bí 5,000 àwọn dókítà ọmọ Nàìjíríà ló wà níbẹ̀ tó jẹ́ Amẹ́ríkà yìí ni wọ́n mórí mù sí. Ọ̀pọ̀ àwọn tí kò sì ní ìwé yìí pàápàá, àwọn ni wọ́n bá wọn ṣiṣẹ́ lébùrà gbogbo àwọn yìí náà ló ń bínú. Ìyẹn sì jẹ́ káyé gbàgbọ́ pé Trump ò tún lè wọlé mọ́. Ṣùgbọ́n Trump wọlé o. Lọ́jọ́ tó sì ti wọlé ló ti da wàhálà burúkú yìí balẹ̀. Ó dà á balẹ̀ fáwọn àlejò tí wọ́n wà níbẹ̀, pàápàá àwọn tí wọ́n bá ọ̀nà tí kò tọ́ wọlé tó ní wọ́n ń gbé orílẹ̀-èdè wọn láì níwèé. Wọ́n ní yàtọ̀ sí àwọn tó forúkọ sílẹ̀ téèyàn lè mọ̀ pé Amẹ́ríkà ni wọ́n ń gbé yìí, ó lé ní 3 mílíọ̀nù ọmọ Nàìjíríà tí wọ́n ń gbé níbẹ̀ táwọn kò lè sọ ibi tí wọ́n ń gbé tàbí bí wọ́n ṣe wọlé, tí wọ́n sì wà lórílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n ń jẹ tí wọ́n ń mu. Nígbà tí Donald Trump wá lákọ̀ọ́kọ́ tó sáré ṣòfin tó sì bẹ̀rẹ̀ sí lé àwọn àlejò tó ní wọ́n gbẹ̀bùrú wọ̀lú yìí, ọ̀pọ̀ àwọn ìdílé ní kinní náà ba ayọ̀ wọn jẹ́ tó sì pa àwọn míì sáyé pátá, bẹ́ẹ̀ ló pa àwọn míì sọ́run. Àwọn Joe Biden tí wọ́n dé àti igbákejì rẹ̀ tí òun jẹ́ dúdú Kamala Harris, àwọn ni wọ́n fi ọkàn àwọn èèyàn balẹ̀ díẹ̀. Ohun tí wọ́n sì ti lérò ni pé Biden yóò ṣe ọdún 8 tí igbákejì rẹ̀ yóò sì gba ìjọba lọ́wọ́ rẹ̀ tí ẹnikẹ́ni ò sì ní gbúrò Trump mọ́. Àfi bí Trump ṣe tún wọlé. Bó ti wọlé ló ti sáré ṣe òfin náà ló sì ń di wàhálà báyìí nítorí níṣe ló fún àwọn agbófinró ICE lágbára sí i. Wọ́n sì ti bẹ̀rẹ̀ sí rìn káàkiri ìpínlẹ̀ gbogbo l'Amẹ́ríkà tí wọ́n wá àwọn tí wọn kò bá níwèé kiri, wọ́n fẹ́ kó wọn. Ohun tó tilẹ̀ fa ìjáyà ní ti àwọn tí wọ́n ti pariwo pé wọ́n ń kó bọ̀ nílé ní kíákíá báyìí. Àwọn 1.4 mílíọ̀nù ni wọ́n fẹ́ kó bẹ́ẹ̀, 1.4 million. Nínú àwọn tí wọ́n ń fẹ́ kó lọ sí orílẹ̀-èdè wọn yìí, bí 4,000 àwọn ọmọ Nàìjíríà ni wọ́n ń kó bọ̀ nílé. Lójú ẹsẹ̀ ni wọ́n sì fẹ́ dá wọn padà. Kò sì lè ju ọ̀sẹ̀ kan sí 2 sásìkò yìí bá a ṣe gbọ́ tí wọn yóò fi kó wọn dé. Àmọ́ ohun tó ń ba àwọn èèyàn lẹ́rù lórí eléyìí kì í ṣe bẹ́ẹ̀. Ìyẹn ni pé kì í ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣa àwọn tí wọ́n ń kó bọ̀ nílé yìí ni o. Kì í ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ mú wọn rárá. Àwọn tí wọ́n ti mú tẹ́lẹ̀ tí wọ́n ti bá wọn ṣẹjọ́ tí wọ́n sì ti dájọ́ wọn pé dandan ni kí wọ́n dá wọn padà sílé, àwọn yìí ni wọ́n ń kó bọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Bẹ́ẹ̀ ni kì í ṣe ayé Trump yìí ni wọ́n dájọ́ àwọn yìí o. Wọ́n ti dájọ́ wọn tẹ́lẹ̀. Ìjọba àtijọ́ tó lọ yìí sì ti fàṣẹ sí i. Trump kàn dé tó mú kinní náà yá kánkán ni. Àti pé àwọn tí Trump ń lé kiri báyìí, àwọn tí kò ní ìwé kankan rárá ni. Àwọn tí wọ́n ti wà l'Amẹ́ríkà láti ọjọ́ yìí tí wọn kò ní ìwé ìgbélùú, tí wọn kò ní ìwé iṣẹ́, tí wọn kò sì tí ì ṣètò kankan láti ní ìwé yòówù lọ́wọ́ tó lè sọ pé Amẹ́ríkà ni wọ́n ń gbé. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọn yóò dá wọn padà tí wọ́n bá ti mú wọn. Tẹ́lẹ̀ àwọn kan wà tí wọ́n máa ń sá sábẹ́ àwọn ọmọ wọn. Ìyẹn ni pé òfin wọn tẹ́lẹ̀ fààyè gbà pé ẹnikẹ́ni tí wọ́n bá bí sí orílẹ̀-èdè Amẹ́ríkà tó bá sá ti jẹ́ ibẹ̀ ni ìyá ẹ̀ bí i sí, lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n bá ti bí i ló ti di ọmọ Amẹ́ríkà. Ìyẹn ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n lówó ní Nàìjíríà ṣe máa mú ìyàwó wọn lọ sí Amẹ́ríkà tó bá lóyún tó sì kù díẹ̀ kó bímọ, nítorí ọmọ tí wọ́n bá bí síbẹ̀ ọmọ Amẹ́ríkà ni. Kò sì sí ohun tí kò lè gbà fún ìyá àti bàbá ẹ̀, gbogbo òwe tó bá fẹ́ ló lè gbà fún wọn. Àmọ́ Trump ti fi òfin ààrẹ fagilé eléyìí pé bí wọ́n bí ẹ sí Amẹ́ríkà, ìyẹn kò sọ ẹ́ di ọmọ Amẹ́ríkà o. Tó bá ti jẹ́ ẹni tó bí ẹ kò níwèé ìgbélùú, pé bóyá èèyàn ní físà láti lọ kí ẹnìkan kó wá bímọ níbẹ̀, ìyẹn kò sọ pé ọmọ tó bá bí ọmọ Amẹ́ríkà ni o. Òfin Trump tuntun lè yí. Àwọn tí wọ́n ti bí ní wàhálà, àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ bí náà ní wàhálà yìí. Ohun tí àwọn òbí wọn sì ṣe ń sá kiri nìyí. Nítorí látàrí pé àwọn obìnrin yìí bímọ ni wọ́n fi ń gbé Amẹ́ríkà àti bàbá wọn náà. Bí Trump ti fagilé kinní yìí, nígbà tí àwọn tí wọ́n bí àwọn ọmọ yìí kò níwèé ìgbélùú, gbogbo wọn ti di àlejò tí kò níwèé l'Amẹ́ríkà. Òfin sì ti jáde pé gbogbo àlejò tí kò bá ti níwèé tó wà níbẹ̀
kí wọ́n gbá wọn síta ni. Níbí yìí ni ṣìbáṣìbò ti bá àwọn èèyàn nítorí ọ̀pọ̀ àwọn tí wọ́n ti sọ ẹrù wọn sí Amẹ́ríkà ló jẹ́ nítorí ọmọ tí wọ́n bí síbẹ̀ ni. Tí àwọn yẹn jẹ́ citizen, ọmọ onílùú, ìyẹn ni wọ́n ṣe ráyè jókòó. Nígbà tí wọ́n sì ti ṣí adé lórí ọmọ onílùú yìí, ọ̀ràn gidi ni. Ọ̀rọ̀ náà kì í ṣe kékeré torí Trump kò gbé iṣẹ́ náà fáwọn ọlọ́pàá nìkan, àwọn sọ́jà ló gbé e fún. Bí ẹni tó sì wà lójú ogun ni wọ́n ń ṣe é. Kò síbi tí wọn kì í wọ̀ láti wá àwọn àlejò wọ̀nyí. Bí wọ́n bá sì ti rí wọn, mímú ni. Bí ìgbà tí Trump dáná sáwọn àlejò yìí lára ni, pàápàá àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ti lo ọ̀pọ̀ ọdún níbẹ̀ tí wọn ò sì níwèé rárá. Àwọn tó bá ń bá ètò láti gbàwé wọn lọ, tí wọ́n ní ìwé iṣẹ́ tí wọ́n fi ń ṣiṣẹ́, irú àwọn bẹ́ẹ̀ lè bọ́ nínú wàhálà yìí. Torí kódà tí wọ́n bá mú wọn, tí wọ́n bá rí i pé wọ́n ń ṣètò ìwé wọn lọ́wọ́ ni, ó ṣeé ṣe kí wọ́n ní kí wọ́n tètè lọ parí ẹ̀. Wàhálà tó wà níbẹ̀ ni pé ọ̀pọ̀ ni kò tí ì gbé ìwé wọlé rárá. Àwọn míì kò sì ní rẹ́kọ̀dù tó dáa láti ilẹ̀, nítorí púpọ̀ àwọn míì ìwé àti orúkọ olórúkọ ni wọ́n ń lò. Bí àwọn yẹn bá sì ti gbàwé wọn lọ́wọ́ wọn, ọ̀rọ̀ náà yóò dìṣòro gidi fún wọn. Ohun tó jẹ́ kí ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà l'Amẹ́ríkà sá pamọ́ lásìkò yìí rèé. Púpọ̀ nínú wọn sì ti fi ibi iṣẹ́ sílẹ̀, wọn ò gbọdọ̀ lọ. Ibi iṣẹ́ kò ṣeé lọ. Àwọn míì ò sì lè jáde kúrò nínú ihò tí wọ́n nú ara wọn mọ́. Àwọn mìíràn sì ti sá kúrò nígboro ìlú tí wọ́n ń gbé, inú oko ni wọ́n sá lọ. Àmọ́ síbẹ̀, àwọn agbófinró yìí kò fi wọ́n sílẹ̀ nítorí kò sí ibi tí wọ́n wà ní Amẹ́ríkà tí wọn ò lè wá wọn rí. Pàápàá nígbà tí ọ̀rọ̀ ti di ọ̀rọ̀ pé kí oníkálukú máa mú ìwé ẹ̀rìn, kò sí ẹni tí wọn kò lè dá dúró láti béèrè ìwé lọ́wọ́ ẹ̀, èyí tí wọ́n fi máa mọ̀ bóyá tọ̀hún lẹ́tọ̀ọ́ láti wà l'Amẹ́ríkà tàbí kò ní. Ohun tí kò ṣe sẹ́ni tó gbọ́dọ̀ dààmú àwọn èèyàn ẹ̀ tó wà l'Amẹ́ríkà rèé o, nítorí orílẹ̀-èdè náà ń gbóná mọ́ ọ̀pọ̀ ọmọ Nàìjíríà lára báyìí. Kí Ọlọ́run bu omi ìtura sí wàhálà wọn ni. Yẹmí Ògúnjọbí ló ṣe ìwádìí kíkún yìí fún Bùdó Àgbáyé fún Àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú kalẹ̀.